lẹ́kìtì òjò jí fùfú àti ìsásùn ọbẹ̀ ló bá dèrò kóòtù o. ọmọkùnrin ẹni ogún ọdún kan Monday Ọjọ́ ti fojú balẹ̀-ẹjọ́ májísrèètì ìlú Adó-Èkìtì lórí ẹ̀sùn olè jíjà. agbèfọ́ba ìǹṣìpẹ̀tọ̀ Mọ́yọ̀sọ́lá Adéṣọlá ṣàlàyé pé lọ́sàn-án ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí ní Ọjọ́ wọnú ilé arábìnrin Mọ́dúpẹ́ Àjàlá tó wà lágbègbè Fálẹ́gàn nílùú Adó-Èkìtì lọ. níbẹ̀ ló ti jí ìsásùn ọbẹ̀, fùfú, índómì, iyọ̀ àti àlùbọ́sà tí owó gbogbo nǹkan tó sì jí yìí jẹ́ náírà. Adéṣọlá ṣàlàyé pé ìwà tí olùjẹ́jọ́ náà hù ní ìjìyà lábẹ́ abala 202 òfin ìwà ọ̀daràn ti ọdún 2021 tí ìpínlẹ̀ Èkìtì ń lò. lẹ́yìn tí Ọjọ́ sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun ní adájọ́ májísrèètì náà Táíwò Ajíbádé fún ní bẹ́ẹ̀lì pẹ̀lú náírà àti onídùúró kan. ó sì sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 23 oṣù kẹrin ọdún yìí. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.